راغبا في كل علم نافع. ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته، ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي. أكاديمية زاد أكاديمية ينبوعها صاف. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أدوك فون الله، أي الله أgbétí tóbi fún Ọlọ́run Ọba Allah. Àwa ṣe ọ̀pọ̀lọpọ̀ salatu fún Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Nabi, kó máa ma lórí ẹ̀, kó máa bá wọn ará ilé rẹ̀, àwọn sàhábà ẹ̀, àti gbogbo àwa àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ al-Qiyama. Akíra wa káàbọ̀ sójúlé iṣẹ́ wa, ojúlé iṣẹ́ yín tá ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, tá ti ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tá ti ń gbọ́ àlàyé nípa kí l'Ọlọ́run wí, kí l'Ànábì fẹ́, èwo nìlànà àwọn ẹni rere tán bá Ànábì lò gbà, àtàwọn tán wá lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn olùmọ̀ ó tọ́ nínú ẹ̀sìn. Bí ta ti ń kọ́ra wa lẹ́tọ̀ọ́ lóríṣiríṣi, ta wá ti ń sún níbi àgbọ́yé ẹ̀sìn, níbi ìdánilẹ́kọ̀ọ́ wa tá mọ̀ sí durusun fil fiqh, ẹ̀kọ́ nípa àgbọ́yé ẹ̀sìn. Báwo la ṣe ń ṣàlùwàlá, báwo la ṣe ń kírun, báwo la ṣe ń gbààwẹ̀, báwo la ṣe ń yọ zaka, hajj wa ńkọ́, ìgbéyàwó wa, ìsoyìgì, báwo la ṣe ń kọrẹ nílẹ̀ nínú òfin Islam, báwo la ṣe ń pín ogún, gbogbo ètò ẹ̀sìn pátá, ibi ta ti ń kọ́ ẹ̀kọ́ ẹni. Ká tó wá mẹ́nu lé èyí tá fẹ́ ṣàlàyé fúnra wa lónìí níbi ìdánilẹ́kọ̀ọ́, ká kí àwọn tọ́lọ́run Ọba Allah ló ń sábà bí ire tá fi jọ ná ọjà lùbáríkà yìí. Kọ́lọ́run Ọba Allah jẹ́ kájọ náà dénú ọgbà àlùjánnà, Allahumma amin. Àwọn náà ni àwọn ọmọ bàbá wa Saifu Àríkọ́ṣe, bẹ̀rẹ̀ látorí Alhaj Abdulrazak Saifu Àríkọ́ṣe. Ọlọ́run Ọba Allah kó bá ṣàlékún dáadáa yín, Ọlọ́run Ọba Allah kó bá yí olùṣọ́ yín, lílọ bíbọ̀ yín kó máa já sí rọrùn. Gbogbo yìí tẹ́ wá mú tẹ́ ná sójú ọ̀nà t'Ọlọ́run Ọba Allah, yìí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́nà tẹ́ ẹ̀ràn kan, Ọlọ́run Ọba Allah bá dá padà fún yín. Àwa fi kí Alhaji Musa Saifu Àríkọ́ṣe, akín ẹ kú gbìyànjú, akín ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn, Ọlọ́run ní dùn yín ládá ẹ̀, Ọlọ́run Ọba Allah jà bá ń bi tó lérè. Àgbàgbé Alhaji Yakub Saifu Àríkọ́ṣe, akínkú gbìyànjú, Ọlọ́run Ọba Allah yí àwọn ọmọ fún wa, lílọ bíbọ̀ ó máa já sí rọrùn, a ní ṣe lásán bi idhnillahi ta'ala. Àwa kí mushrifu wa, fadilatul mushrif al-khabir, الدكتور البصير، الدكتور عبد الرحيم شيتو ثاني، olóòtú wa tí wọ́n ń tò pẹ̀lú ọpọlọ tó pé náà fi ń gbé kalẹ̀ pẹ̀lú àwọn àkọlé oríṣiríṣi, pẹ̀lú àwọn àdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi tó bá gbà mú lákàá ìtẹ́fí ń tò
Ọlọ́run Ọba Allah ò ní jẹ́ kí làákàyè náà kó parẹ́ yóò máa lékún sí ní ìṣọ́ Ọlọ́run Ọba Allah yóò máa wà pẹ̀lú yín bẹ̀rẹ̀ látorí yín kárí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gba àyè yìí kọjá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ tọ́lọ́ àti tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìṣọ́ Ọlọ́run Ọba Allah kó máa wà pẹ̀lú oníkálukú wa lílọ bíbọ̀ wa kó máa já sí rọrùn Ọlọ́run kó ṣọ́ wa tayátayá tọmọtọmọ tẹbítẹbí bi idnil hayyil qayyum. Àwa kí àwọn ilé agbára àwọn technician wa tí wọ́n ń tẹ sókè tí wọ́n ń tẹ wálẹ̀ tí wọ́n jẹ́ a máa ṣe wò báyìí Ọlọ́run Ọba Allah ò ní dùn yín ládàá ẹ̀ Ọlọ́run Ọba Allah ò bá pín yín lérè yóò yí àwọn ọmọ fún yín àtọkùnrin yín àtobìnrin yín àbá níbi tó lérè bí idnillahi ta'ala àníṣe lásán o àníṣe lásán àsì ní fi san gbèsè bí idnil hayyil qayyum. Àwa bí Ọlọ́run Ọba Allah pẹ̀lú àánú ẹ̀ àbí Ọlọ́run Ọba Allah pẹ̀lú jẹ́ kan ṣoṣo rẹ̀ àbí Ọlọ́run Ọba Allah pẹ̀lú agbára rẹ̀ bó ṣe wá lẹ́rú ẹ̀ tá ń kójọ tá ń gbọ́ tọ́lọ́hun tá ń sún níbi ẹ̀sìn láyé ń bí tá ń lékún lẹ́sìn tá ń gbọ́rọ̀ tọ́lọ́ àti tànábì wa Muhammad tá ń pàdé tá ń gbọ́ra wa láyé ń bí báyìí abẹ́ Ọlọ́run Ọba Allah kó ṣe wá bẹ́ẹ̀ ká máa wòra wa ká máa ríra wa ká máa gbọ́ra wa bẹ́ẹ̀ nù ọgbà àlùjánnà Allahumma amin. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tá a ti ń bá bọ̀ nípa ọ̀rọ̀ zaka yíyọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah tó yẹ ayọ̀ nínú owó Ọlọ́run tó kó lé wa lọ́wọ́. Eléyìí ni apá kẹrin nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà èyí tá a fi fẹ́ ṣàlàyé zaka ẹ̀ńtà máa ń yọ nínú tí ń wù nínú ilẹ̀ àbí ń tà ń rí nínú ilẹ̀. Àwọn nǹkan tá a máa ń yọ zaka wa a ṣàlàyé fúnra wa pé nǹkan ọ̀sìn ń bẹ nú ẹ̀. A ṣàlàyé ń pa nǹkan ọ̀sìn tó bá yá nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn wo là ń yọ zaka ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ń bọ̀ lórí ẹ̀ lódidi tó bá yá. Lẹ́yìn bẹ́ẹ̀ báwo la ṣe ń yọ zaka owó wa àwọn góòlù àbí fàdákà ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé lórí eléyìí a sì ṣàlàyé fúnra wa ní kíkún lórí ẹ̀. Èyí tó wá jẹ́ lẹ́ẹ̀kẹta ó ní ká yọ zaka tí a ń rí nínú ilẹ̀ zakatul kharij minal ard èyí tí ń jáde nínú ilẹ̀ bóyá irúgbìn tí ń jáde nínú ilẹ̀ ni àbí ń gbà tá ń túlẹ̀ àwọn nǹkan tá a rí nínú àwọn ọrọ̀ ajé àwọn ọrọ̀ ọlẹ̀ àwọn nǹkan tá a rí ń bẹ̀ nínú nǹkan ọrọ̀ ọlẹ̀ tọ́lọ́run Ọba Allah tọ́jú síbẹ̀ àwọn nǹkan yìí báwo la ṣe ń yọ zaka wọn. Zakatul kharij minal ard àwọn nǹkan tá a mú láti ilẹ̀ àwọn tí ń jáde láti inú ilẹ̀ àwọn orí Ọlọ́run Ọba Allah tọ́lọ́run tọ́jú sílẹ̀ tí wọ́n ń jáde ń bẹ̀. Àkọ́kọ́ tó yẹ á mọ̀ ni pé orí Ọlọ́run Ọba Allah ń bẹ ilẹ̀ àwọn irúgbìn ibẹ̀ lówó wà. Òun làwọn Yorùbá náà fi máa ń sábà sọ pé oko lówó wà inú igbó inú oko lówó wà torí pé àwọn nǹkan oúnjẹ tẹnu ń jẹ ta fi ń ṣe ọrọ̀ jíjẹ gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn nǹkan tí mówó wà nù táwa ó kàn gbìyànjú kárin mọ́lẹ̀ tọ́lọ́run Ọba Allah ó sì fi àṣẹ sí tí ó wàá wù kódà omi tí ó tún fi wù ń gbà míì omi Ọlọ́run Ọba Allah ní ọ̀fẹ́ ló fún wa. Òjò tó bá rọ̀ Ọlọ́run ó rọ̀ òjò àwa ó gbìn Ọlọ́run wá rọ̀ òjò síbẹ̀ bọ́lọ̀ ń bá wa rọ̀ òjò yóò wá wù bó bá wù á máa rí láǹfààní á jẹ́ ń bẹ̀ yóò tún ṣẹ́kù á tún wá ní ìta lè yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah nú ẹ̀. Àwọn nǹkan yìí là ń pè ní al-kharij minal ard àwọn nǹkan tí ń jáde láti inú ilẹ̀ tó yẹ á yọ zaka wọn. Al-aslu fi ujubiha ìpínlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah
tá a fi mọ̀ pé ń taari nínú nǹkan ọ̀sìn wa láwọn nǹkan inú àwọn nǹkan gbó àwọn nǹkan oko wa al-aslu fi wujubiha ìpìlẹ̀ kó jẹ́ ọ̀ranyàn ká yọ zakat ó ní ọ̀rọ̀ Ọlọ́run bá Allah tó ní ya ayyuhalladhina amanu anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard. Ọlọ́run bá Allah ní ya ayyuhalladhina amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí Ọlọ́run bá Allah anfiqu min tayyibati ma kasabtum ẹ̀nà nínú dáadáa ń tẹ́ fọwọ́ ara yín ṣe dáadáa tẹ́ fọwọ́ ara yín ṣe ẹ má lé mi ni mo dáa ṣe èmi náà ní dáná ẹ̀nà sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá Allah ń bẹ̀ anfiqu min tayyibati ma kasabtum nínú tẹ́ ṣe níṣẹ́ iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná owó tọ́lọ́wọ́ bá Allah bá fún ọ níbi iṣẹ́ yìí àwọn tó yọ náà fún anfiqu nánú ẹ̀ anfiqu min tayyibati ma kasabtum ẹ̀nà dáadáa tẹ́ ṣe níṣẹ́ tẹ́ fọwọ́ ara yín ṣe wa mimma akhrajna lakum min al-ard àti nínú oore táwọn Ọlọ́run bá Allah yọ jáde fún yín láti inú ilẹ̀ ìgbà tó mú kóró àgbàdo kan bí àpèjúwe àgbàdo kan kóró kan lọ tì bọnú ilẹ̀ ọtí kóró àgbàdo kan bọnú ilẹ̀ Ọlọ́run bá Allah wá ní ó wù ìgbà tó wá wù ló wá di pé kóró kan yìí ó wá wù àìmọye ṣùkú àgbàdo wa fi kulli sumbulatin mi'atu habba ṣùkú kọ̀ọ̀kan àgbàdo tí ń bẹ ó tó 100 kan ìmí ilé ṣé mi máa ṣe rẹ ni ṣe bọ́lọ́wọ́ bá Allah ló ní ó wí bẹ́ẹ̀ Ọlọ́run ló ní ó di bẹ́ẹ̀ Ọlọ́run tó wá ní kí ọyọ kan tó ti bọ́lẹ̀ kó wá di àìmọye ṣùkú kó yẹ pé ṣùkú kan a tún wá ń rí 100 òru yìí tó ti bọ́lẹ̀ nínú ẹ̀ ṣé mi máa ṣe rẹ ni Ọlọ́run bá Allah ló ṣe Ọlọ́run bá Allah ló tó Ọlọ́run tó wá ṣe fún ọ gbọ́dọ̀ yọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah ń bẹ fáwọn tọ́lọ ní ọyọ́ fún ya ayyuhalladhina amanu anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard ń ta yọ jáde fún yín nínú ilẹ̀ nínú àwọn nǹkan oko ta yọ jáde fún yín nínú àwọn nǹkan rúgbìn ẹyọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah ń bẹ wa tajibu zakatu fil hububi idha ishtadda al-habb ayọ zaka nǹkan oníkóró nǹkan kóró idha ishtadda bá a bá rí pé ó ti gbó tó bá ti lágbára tó ti gbó ayọ wa tajibu fi simar bẹ́ẹ̀ náà ni nǹkan èso gẹ́gẹ́ bí dàbídùn hina buduwi sala'iha bó bá ti pọ́n nǹkan kóró tó bá ti gbó nǹkan èso tó bá ti pọ́n tó ti ṣe é jẹ tó ti dùn tó ti wúlò ayọ̀ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah ń bẹ bihaythu tusbih samaran tayyiban yu'kal tó bá ti di èso tó dáa tá a lè jẹ a máa pé ó yẹ ká yọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah níbẹ̀ àti nǹkan oníkóró lágbàdo ni o ọkà bàbà ni o ẹ̀pà ni o gbogbo yìí tá a sòjá ni gbogbo yìí tó jẹ́ nǹkan oníkóró tẹ́ gbìn tó bá ti gbó ẹ yọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah ń bẹ wala yushtaratu lahul hawl a fẹ́ lo májẹ̀mú pé ọdún kan gbọ́dọ̀ lọ lórí ẹ̀ rárá o lè gbìn sójà bóyá láàrin ọdún kan bóyá méjì ẹ̀mẹ́ta gbogbo ìgbà tó bá ti ń gbìn tọ́lọ́run ti sọ di púpọ̀ fún ọ tó wù tó gbó ọ yọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah lásìkò náà bó bá tún gbìn mí nínú ọdún kan náà bó bá tún wù ọ tún yọ ẹ̀tọ́ Ọlọ́run bá Allah náà ń bẹ
torí pé Ọlọ́run ní wa atu haqqahu yawma hasadih gbàtẹ́ bá ti kó èrè oko náà lẹ́yọ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá Allah níbẹ̀. fatajibu zakatu fi kulli makilin muddakhar min al-hububi wa simar gbogbo èso àbí nǹkan oníkóró tá a bá máa ń wọ̀n makili wa mawzun èyí tá a bá máa ń wọ̀n pẹ̀lú kílò muddakhar tá a tún lè tọ́jú pamọ́ tí è bàjẹ́ gbogbo nǹkan èso àbí nǹkan oníkóró ló ń jẹ tá a lè tọ́jú pamọ́ tí è bàjẹ́ tó sì jẹ́ nǹkan tá a ń fi kílò wọ̀n ayọ̀ zaka ẹ̀ ọkà bàbà ni àgbàdo ni ìrẹsì ni dàbídùn ni gbogbo àwọn nǹkan yìí ayọ̀ zaka ẹ̀. wala tajibu zakatu fil khadrawat àwọn nǹkan ewébẹ̀ ayọ̀ zaka ẹ̀ o àwọn àwọlé ewébẹ̀ ó làwọn nǹkan bí ewédú àwọn nǹkan bí ẹ̀fọ́ àwọn nǹkan bí ewébẹ̀ bẹ́ẹ̀ náà ni bí ilá àwọn ewébẹ̀ yẹn àìyọ zaka ẹ̀ tó ráwọn nǹkan yẹn àìfi kílò wọn kèésì pẹ́ la yukalu wala yudakhar àìfi òṣùwọ̀n wọn kèésì pẹ́ tí fi ń bàjẹ́ torí bẹ́ẹ̀ àìyọ zakati ẹ̀ o ó lè gbọ́ pé tọ́ ó yá yọ zaka ewédú àbí ó yá ìgbà tó kó èrè ewédú ń ṣe wá yọ zaka ẹ̀ a lè yọ zaka ẹ̀ àfi tó bá ti di owó ńlá tó bá di nǹkan tá ń tà tó wá di owó ńlá rẹpẹtẹ kó sì tó di bẹ́ẹ̀ a rí pé ó ti tó owó tá ń yọ zaka tá ń yọ níbẹ̀. likawni nabiyyi sallallahu alayhi wa sallam i'tabara tawsiqa fihi wa huwa tahmil torí pé anabi ní kí àwọn ń ta lè wọ̀n nǹkan tá a lè wọ̀n yóò sì jẹ́ nǹkan tó pọ̀ yóò sì jẹ́ nǹkan tá a lè tọ́jú tí ò lè bàjẹ́ ìgbà yẹn là á tó mọ̀ pé nínú àwọn nǹkan rúgbìn yìí a gbọ́dọ̀ yọ zaka ẹ̀ a gbọ́dọ̀ yọ zaka ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tí ẹ bá pẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan ewébẹ̀ àwọn nǹkan ewé àwọn nǹkan yẹn yìí pẹ́ tí fi ń bàjẹ́ tí fi ń rọ àwa náà mọ̀ bẹ́ẹ̀ irú yẹn àìyọ zaka ẹ̀. shurutuha kí wá ní májẹ̀mú zakatul khariji minal ard àwọn májẹ̀mú wo ló so mọ́ nǹkan tó bá jáde nǹkan ọ̀gbìn wa tọ́lọ́run ọba Allah fàṣẹ sí taari tó wu èso àwọn nǹkan yẹn àwọn májẹ̀mú wo ló so mọ́ yíyọ zaka ẹ̀. yushtaratu li ujubi zakatil khariji minal ardi shartan májẹ̀mú méjì náà ni kò pé mẹ́ta májẹ̀mú méjì òun ló so mọ́ nǹkan rúgbìn tá a fẹ́ yọ zaka ẹ̀. àkọ́kọ́ ń bẹ ní bulugun nisab kó tó yẹ òǹkà kó tó dùn wọn tá a lè ní tayọ kì í ṣe pé bóyá èèyàn gbin àgbàdo ló wá wù ló wá já sí pé tòǹgbòlò bíi 5 kan àbí 10 kan lórí láwa ni ó gbọ́dọ̀ yọ zaka ẹ̀ rárá o bulugun nisab ó gbọ́dọ̀ wọ́n òṣùwọ̀n tó yẹ ó wọ̀n òṣùwọ̀n mélòó ni wa huwa 5 awsaqin ó gbọ́dọ̀ jẹ́ wásàkù 5 báwo la ṣe wá ṣàlàyé wásàkù yìí fún wa wásàkù kan ń ṣe déédéé situna sa'an 60 sa'a kan ń ṣe déédéé kìló àbọ̀ ká ní kìló 2 àbọ̀ ní sa'a kan
ń ṣe déédéé bí kìló 2.5 àbó dín díẹ̀ ó dín sí kìló 2.5 sọ́ọ̀rù kan so wọ́sàkù kan ìwọ̀n ń ṣe déédéé kìló 2.5 yìí àbí ó dín sí 2.5 tá a wí lọ́nà 60 ní tí ń túmọ̀ pé bàbá fẹ́ ṣí ní kílò a máa ṣí sí situmiya wa 12 kilograma yóò máa tó 106 àti bí 12 kílò ìntání yóò tó 106 àti 12 kílò bí bóyá èèyàn gbin àgbàdo ń sìn ó wá kó èrè àgbàdo lẹ́wà di sínú àtì ẹ di àgbàdo yìí ńgbà tẹ́ kó èrè ẹ̀ tẹ́ ṣe ó wá kún inú àtì kan ìwọ̀n ń ṣe déédéé 100 kílò ó túmọ̀ sí pé irú àtì tó jẹ́ 100 kílò yẹn irú ẹ̀ lọ́nà 6 àti kìló 12 bó bá ti ní ìtó tó bẹ́ẹ̀ sókè ọyọ ẹ̀tọ́ lọ́wọ́ ọlọ́m̀bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àti ìtọ́ yọ 50 kílò ni ó bá ti jẹ́ 50 kílò ó túmọ̀ pé irú ẹ̀ 12 àpò bẹ́ẹ̀ àpò 12 rú ẹ̀ pẹ̀lú kìló 12 tó tún lé lórí ẹ̀ tó bá ti ní tó jù bẹ́ẹ̀ lọ àbí láti bẹ̀ sókè ọyọ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá aláǹbẹ̀ ẹ wá wo àwọn àgbẹ̀ wa ẹlòmí àti tó ní tí ń yọ ó lé ní 105 ẹlòmí àti èyí tí ń rí nígbà tó bá kó èrè oko ó tó 103 tán bá kó sínú títàn àwọn títàn tí ó kó kì í ṣe kékeré bóòlà ṣe ní wá yọ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń bẹ̀ ṣe bí àwa ti bọ̀lẹ̀ ni ọlọ́ọ̀bá Allah ló ní kó wù bàbá ti bọ̀lẹ̀ tọ́lọ̀ ò ní ó wù ta la fẹ́ pè lẹ́jọ́ torí bẹ́ẹ̀ milkun nisab bulugun nisab ìntọ́ gbọ́dọ̀ ní nínú àwọn nǹkan irúgbìn láwọn nǹkan kóró àbí nǹkan èso tó gbọ́dọ̀ ní nǹkan kóró àbí nǹkan èso tó wà yọ zakai ó gbọ́dọ̀ jẹ́ èyí tí bá ti ń wọ bí 612 kilogram 612 kilogram sókè tó bá ti ní bẹ́ẹ̀ irú yẹ ó fẹ́ yọ ìtọ́ ọlọ́ọ̀bá Allah ń bẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì an yakuna nisabu mamlukan lahu waqta ujubi zaka kó já sí pé ìwọ ló ní àwọn nǹkan tá wí 612 kilogram àgbàdo àbọ́kàbàbà bí rẹsì tí ẹni lásìkò tí ó yọ̀hún tó fẹ́ yọ zaka tí ẹni tó ráwọn ẹlòmíì nígbà míì wọ́n a máa ṣe nǹkan ọ̀gbìn pẹ̀lú pé ó dáa èmi ni mo lóko ìwọ ni ó wá gbìn nǹkan síbẹ̀ bàbá tí wá kó èrè rẹ̀ àtèmi àti ẹ àjọ pín èrè ẹ̀ pẹ̀lú bí tí wọ́n bá jọ sọ sí bóyá àjọ pín ní dájìdájì àbí a pín sí 3 èmi ó gba 2 ìwọ gbọ́yọ̀ 1 àbí a pín sí 4 àbí 5 èmi ó gba 3 ìwọ ó gba 2 ibi tán bá jọ fi ọ̀rọ̀ kù sí ìyẹn là ń pè ní almuzara ìpè àjọ fẹ́ ṣe nǹkan ọ̀gbìn èmi ni mo ní oko ṣùgbọ́n èmi ò lágbára àti ṣe wàhálà èmi ò mọ̀ nǹkan gbìn ìwọ ni ó mójútó kó gbìn bó bá ti wá so èso àjọ pín so èyí tó bá jẹ́ òwò muzara àbáyìí tá a jọ ṣe tó wá já sí pé ńgbà tó wá kó èrè oúnjẹ 612 kilogram tá wí yẹn kó mọ̀ pé gbogbo ń tọ́ kó yẹn ti wọ nìkan kọ́ ó fẹ́ yọ zakai o torí pé ọyọ tẹni tẹ́ ẹ jọ ṣe owó nú ẹ̀ tí ẹ nìyẹn tí ẹ kọ́ yẹn èyí tó kù ní ó jẹ́ tí ẹ ọ sì rí pé èyí tí ó kù ò lè tó bẹ́ẹ̀ tí
tí ó bá tó bẹ́ẹ̀ ó fẹ́ yọ zakai ọ̀làwọ̀ olùmọ̀fin ni májẹ̀mú ẹ̀ ni pé an yakuna nisabu mamlukan lahu waqta ujubi zakat kó já sí pé tí wọ́n ní ìwọ lọ ní kì í ṣe pé àjọ ní kì í ṣe nǹkan tá a jọ ní pé ti lágbájá náà wà ń bẹ̀ kó jẹ́ tiẹ̀ kó sì tó dùn wá èyí tá a sọ tó bá já sí pé oko náà pọ̀ tẹ́ẹjọ ní ìgbà tẹ́ wá pín èyí tó jẹ́ ìpín tiẹ̀ gan ó ti wọ 612 kilogram kó mọ̀ pé ìwọ ó yọ zakai títí tọ̀hún náà bá tó bẹ́ẹ̀ ó náà ó yọ zakat tiẹ̀ a sì mi díẹ̀ bí idnillahi ta'ala a máa tẹ̀síwájú níbi àlàyé báwo la ṣe ń yọ zakat tí tó jáde láti inú ilẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Gẹ́gẹ́ bí àlàyé yìí tí a ń bá bọ̀ nípa ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah táwa àgbẹ̀ gbọ́dọ̀ yọ àwa àgbẹ̀ tá ń ṣiṣẹ́ àgbẹ̀ tó já sí pé tiwa ní ká rìn nǹkan mọ́lẹ̀ kó wá so Ọlọ́run Ọba Allah ló fàṣẹ sí kóró kan láàrin mọ́lẹ̀ Ọlọ́run Ọba Allah wá sọ di gbá ó sọ di nǹkan púpọ̀ fún wa àjòyè wa pé ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ nínú ta rí yìí tá gbọ́dọ̀ yọ fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala a sì ṣàlàyé fún wa àwọn májẹ̀mú tó so máa nínú májẹ̀mú tó so máa oníbulughu nisab kí n ta rí nínú oko wa kó tó ń ta lè yọ zakai ń ta wá lè yọ zakai òdùnwọ̀n rẹ̀ náà ní 612 kilogram látara hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní laysa fi maduna 5 awsuqin sadaqah laysa fi maduna 5 awsuqin sadaqah en tó bá kéré sí 612 kilogram a ní zakat kata fẹ́ yọ ńbẹ̀ ó túmọ̀ sí pé èyí tó bá ti ń tó 106 àti 12 kilogram sókè òun la fẹ́ yọ zakat májẹ̀mú àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé kó já sí pé àwa nìkan la ní kó jẹ́ tiwa kó má já sí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan bẹ́ẹ̀ tẹ́tọ́ ẹlẹ́tọ́ bá ń bẹ́ẹ̀ tí yìí tó jẹ́ tiwa ò tó bẹ́ẹ̀ a fẹ́ yọ zakat ṣùgbọ́n tí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan bá ń bẹ́ẹ̀ nígbà tán fún wa lẹ́tọ́ tiwa ó ti tó bẹ́ẹ̀ àwa ó yọ bí títọ́ tẹ́ni kejì náà bá tó bẹ́ẹ̀ ó náà ó yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ èyí tó wá kù tá a ṣàlàyé fúnra wa ni pé nígbà tá a mọ̀ pé ń tá a gbọ́dọ̀ ní nínú nǹkan àwọn èso wa àbáwọn nǹkan kóró nǹkan ọ̀gbìn tá a gbìn in tó gbọ́dọ̀ tó ká tó yọ zakai òǹlọ́gọ́rùn 6 àti 12 tá a ṣàlàyé fúnra wa yìí kí ìwọ̀n wo là á wá yọ nú ẹ̀ ìwọ̀n wo là á yọ nú ẹ̀ kí là á yọ nú 106 àti 12 yìí kí la fẹ́ yọ kìló mélòó la fẹ́ yọ nú ẹ̀ fi miqdaril wajib àwọn olùmọ́ni alwajibu fil hububi wassimar al-ushru fima sukiya bila kulfa bó bá já sí pé àwa gbìn ni àdàmú kan lórí ẹ̀ àwọn mi sí àwọn lẹ̀ kìí ṣe pa lọ ń bu omi ta wá wọ́n omi sí ní gbogbo ìgbà Ọlọ́run Ọba Allah ló sọ òjò kalẹ̀ àwọn ò ṣe wàhálà kanjú pé akànrin mọ́lẹ̀ lọ bílà kúlfà kò sí wàhálà kan tá a ṣe ń bẹ̀
lọ́lọ́run wá rọ òjò sí ló wá wù láwa ń rí 612 bó bá rí bẹ́ẹ̀ èyí tá a fẹ́ yọ ń bẹ̀ ó ní al-ushru ìdámẹ́wàá ẹ̀ á dá 612 ọ̀hún á dá sí 10 ní tó ń túmọ̀ sí pé èyí tá a yọ kìló tá a yọ ń bẹ̀ yóò máa jẹ́ bí 61 kilogram èyí tá a yọ ó máa jẹ́ 60 kilogram torí èyí tá a sọ á dá sí 10 tá bá ti dá sí 10 ìdá kan nú ẹ̀ ó láyọ̀ tó bá já sí pé àwa kọ́ là ń wọ́n mi sí a ṣe wàhálà kan lórí ẹ̀ a lọ máa mú mi ká máa ṣe àbí ká fa tí ó kan síbẹ̀ kó mi máa débẹ̀ rárá o àbí pé ká máa lọ fa omi lé kan ká máa ra omi sí àṣẹ yẹn ọlọ́ọ̀bá Allah ló sọ òjò kalẹ̀ ló fi wá wù tó bá ti rí bẹ́ẹ̀ ìdá kan 10 gbogbo ń tá a sọ yẹn ó dá sí 10 ìdá kan 10 ẹ̀ lẹ́tọ́ ọlọ́ọ̀bá Allah tó fẹ́ yọ nínú ẹ̀ wa nisful ushri idha suqiya bikulfa tó bá já sí pé wàhálà lọ ṣe lórí ẹ̀ ìwọ lọ ń wá omi lẹ lọ ń pọn omi ló ń wọ́n mi sí àbí wọ́n lọ fa omi láti ibì kan ló fà á síbẹ̀ ló ń sanwó omi lórí ẹ̀ ní gbogbo ìgbà lọ́jọ́júmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́lọ́n tó wá ní kó wù ìdá kan 10 tá a wíhùn ọ̀tún wa dá sí 2 nisful ushr ìdá kan 10 lọ yọ ń bẹ̀ ìdajì ìdá 10 lọ yọ ń bẹ̀ ẹ wò Ọlọ́run Ọba Allah ẹ wò àánú Ọlọ́run ẹ wò òkè Ọlọ́run omi làwa fi sí o àṣẹ Ọlọ́run lọ́lọ́run ní kó wú o síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní tọ̀ látara pọ̀ tún ṣe wàhálà díẹ̀ kì í ṣe ìdá 10 odidi lọ fẹ́ yọ ìdajì rẹ̀ ní kó yọ ẹ wò kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala síbẹ̀síbẹ̀ àwọn àgbẹ̀ ò yọ ẹ̀yin àgbẹ̀ mélòó lẹ ń yọ zaka nǹkan oko yìí láti ìgbà tó ti ń ṣiṣẹ́ oko tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ìwọ náà mọ iye ọdún tó ti wà ń bẹ̀ ẹ̀mélòó ló yọ zaka nǹkan oko rẹ̀ ó náà lọ́lọ́run fi ń fàdánwò kan ọ́ lọ́wọ́ àgbìn làwọn nǹkan kí nǹkan ó jẹ oko rẹ̀ ó máa pariwo pé oko rẹ̀ ó náwó síbẹ̀ ọ̀rọ̀ owó kan ń bẹ̀ ń gbà tó yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ̀ àbí kọ́lọ́ ń fàdánwò kan ọ́ wà náwó síbẹ̀ Ọlọ́run Ọba Allah yóò wá rán wọn ọmọ ogun ẹ̀ bóyá àwọn màálù àwọn Fúlàní yóò wá ní ó yá ẹ lọ jẹ oko ẹ̀ ó wá jẹ gbogbo oko rẹ̀ ó máa káwọ́ òkè ó máa pariwo ó máa kábàámà nígbà tó yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ̀ lọ́lọ́run fa ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah lọ́lọ́run fa yọ fúnra ẹ̀ ṣé ọgbọ́n rẹ o lọ fi ń rí nǹkan oko ni bọ́ ọ bá gbin tí ó wù ń kọ́ ìgbà tó wá wù kí ló dé tó yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah ń bẹ̀ mélòó lọ fẹ́ yọ ìntọ́ gbìn tó rìn mọ́lẹ̀ àgbàdo tó rìn mọ́lẹ̀ kìló mélòó ni nígbà tó fẹ́ gbìn nǹkan tó fẹ́ gbìn pẹ̀lú gbogbo hectare gbogbo oko rẹ tó pọ̀ kìló mélòó lọ rìn mọ́lẹ̀ mélòó lọ wá ń kó mélòó lọ ń rí mélòó lọ́lọ́run Ọba Allah ló fi gbé jáde fún ọ kàkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run kọ́ ọmọ yìí oore Ọlọ́run lára rẹ kọ́ fáwọn tí ò rí jẹ kọ́ fún wọn jẹ kọ́ yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah fún ọ tún ṣàhùn bọ́bá lọ́ọ̀ ní yọ ìwọ àgbẹ̀ tó yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah bọ́lọ̀ ń bá ṣe tán àti yọ oko rẹ̀ gbogbo ẹ̀ ní ó jóná àbí káwọn ẹranko kan jẹ ogboko rẹ̀ àbí káwọn olè kan wá tó àti yọ ọkàn rí pé gbogbo ẹ̀ náà ti kó lọ Ọlọ́run Ọba Allah àwọn ọmọ ogun Ọlọ́run
tọ́lọ̀ ń fi ń dán ẹni tó bá lóhùn ò fẹ́ yọ ẹ̀tọ́ Ọlọ́run Ọba Allah nínú owó ẹ̀ nínú nǹkan ọ̀gbìn ẹ̀ bọ́lọ́run Ọba Allah ṣe ń ṣàdánwò fún un. wa nisful ushur fima sukiya bil kulfa nǹkan tá a bá ṣe wàhálà lórí ẹ̀ kó tó di pé ó wù ìdajì ìdámẹ́wàá la fẹ́ yọ ìdajì ìdámẹ́wàá kan gbogbo ntọ́ bá rí bó ti ṣe pọ̀ tó ọ̀dà sí mẹ́wàá ìdá kan mẹ́wàá yẹn ọ̀tún wá dá sí méjì àbọ̀ rẹ̀ tó dá sí méjì yẹn lẹ̀tọ́ tó fẹ́ fáwọn aláìní kí lẹ̀ rí lórí ẹ̀ ó ní ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní fima saqati as-sama'u wal anharu wal uyun al-ushr wa fima sukiya bisuwani aw an-nadah nisfu al-ushr. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo tí ọba gbìn tó já sí pé omi sánmà òjò Ọlọ́run Ọba Allah fi ní ó wù wal anhar àbí bẹ́ẹ̀ kọ́ ibi tó gbìn nǹkan sí odò gbabẹ̀ odò ń débẹ̀ àwọn akérèmọdò ó débẹ̀ àwọn omi odò yẹn ló mí sí ń tọ́ gbìn tí fi ń wù wal uyun àbáwọn akérèmọdò kéékèèké kan bẹ́ẹ̀ ó ló fi ń wù tó ṣe wàhálà kan lórí ẹ̀ alẹ́ ushru bó bá ti wù tó yọ tó tá ń yọ zaka ẹ̀ ó yọ ìdá kan mẹ́wàá ẹ̀ alẹ́ ushru ìdá kan mẹ́wàá ẹ̀ ló yọ. wa fima sukiya bisuwani aw an-nadah ṣùgbọ́n gbogbo nǹkan tó bá já sí pé àwọn mi sí ni àwa là ń ṣe wàhálà ta ló ń pọn omi ta wá wọ́n sí àbá fa omi síbẹ̀ a lọ fa omi àwa nǹkan ara nǹkan ta fi ń fa omi àwa fa síbẹ̀ lànàwó síbi báwo lomi ó ṣe máa débẹ̀ nisful ushur ìyẹn tiẹ̀ ìdajì ìdá mẹ́wàá la fẹ́ yọ mbẹ̀ ìdajì ìdá kan mẹ́wàá la fẹ́ yọ eléyìí ni nínú kẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Eléyìí tá sọ fún ra wa yìí nípa nǹkan kóró nǹkan oníkóró àtàwọn nǹkan èso tá a máa ń fi kìlò wọn tá a sì lè tọ́jú pamá tí ò ní bàjẹ́ àgbàdo ọkà bàbà ẹ̀wà ìrẹsì sójà gbogbo àwọn nǹkan yẹn tá a lè tọ́jú pamá yẹn wasimar bẹ́ẹ̀ náà làwọn nǹkan èso gẹ́gẹ́ bí dàbídùn àbí zebib àbáwọn nǹkan èso míì tí ò lè bàjẹ́ àwọn nǹkan èso tí ò lè bàjẹ́ là ń wí o kì í ṣe bí ọsàn o àwọn nǹkan èso àwọn nǹkan pápánu tá a mọ̀ sí fàwákìú bí ọsàn àbáwọn nǹkan ànànà nǹkan kan yẹn tá a bá láwọn yẹn tó ti di òwò tó pọ̀ tó ti wá di ń tá a fi ń ṣòwò tá ń kó àwọn ọkọ̀ rẹpẹtẹ pẹ̀lú ẹ̀ ìyẹn ti di òwò ó ti di òwò owó tá a bá rí nú ẹ̀ a máa tọ́jú owó yẹn pé owó tá a rí nú ẹ̀ nìyẹn bọ́dún kan bá wá lọ lórí ẹ̀ owó yẹn tá a fi ṣòwò yẹn ìlàfẹ́ yọ zaka ẹ̀ ní zaka yíyọ owó ṣùgbọ́n kì í ṣe pé bóyá ìgbà tá a ti wá kó èrè ọsàn àbí aká ọsàn láwọn á ní ọsàn tó bá ti rí báyìí báyìí la fẹ́ yọ ńbẹ̀ rárá o àbí àwọn nǹkan ewé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan bí ẹ̀fọ́ ewédú àwọn nǹkan ẹ̀fọ́ ewédú àwọn ewé bẹ́ẹ̀ irú yẹn àyíyọ zaka ẹ̀ o bálàyé lè bá yé wa dáadáa èyí tó kù tá a tún mẹ́nu lé ó ní arrikaz àwọn nǹkan tọ́lọ́ọ̀bá Allah ọba ara tó tọ́jú fún wa sínú ilẹ̀ nǹkan ọrọ̀ tọ́lọ́ọ̀bá Allah kó sínú ilẹ̀ nínú ètò ẹ̀ nínú àánú ẹ̀ nínú àrísìkí tọ́lọ́ọ̀bá Allah tó ṣe fún wa nínú tí ń jáde ń bẹ̀ ó lásán nínú tí wọ́n ń bẹ nínú ẹ̀ tó já sí pé àgbẹ̀lẹ̀ àtúlẹ̀ látòrá àwọn nǹkan yìí ó là ń pè ní arrikaz wa ma wujida
min dafa'in al-jahiliya dhahaban aw fiddatan aw ghayrihima mimma alayhi alamatul kufr. Ìta ń pè ní rikaz òun làwọn nǹkan bóyá àwọn kèfèrí lọ́jọ́ tó ti pẹ́ wọ́n tọ́jú àwọn nǹkan kan sínú ilẹ̀. Ẹ̀rọ àwọn ẹlòmíì bọ́lọ́n bá kẹ́ wọn wọ́n máa rin nǹkan mọ́lẹ̀ wọ́n máa tọ́jú nǹkan sílẹ̀. Tọ́ àwọn báwa bá ṣe sábàbí táwa gbẹ́lẹ̀ táwa rí nínú àwọn nǹkan tá tọ́jú sínú ilẹ̀ lásìkò jáìlì nígbà tí Islam ò tí ì dé tá a sì rápẹrẹ pé àwọn kèfèrí nǹkan àwọn kèfèrí ni tó sì jẹ́ nǹkan tó lówó lórí. Walam yutlabu bimal tí ẹ ṣe pé anáwó kan ká tó kàn ànáwó kan yí pé bóyá àwa náwó kan kó tó di pé a kàn. Walam yukallif fihi nafaqa wa kathiru haml kò sì sí wàhálà kan kò sí náwó kan tó kó wa sí. Ìyẹn là ń pè ní rikaz. Wa amma ma tuliba bimalin wa tatallaba kabira amalin falaysa birrikaz. Ṣùgbọ́n èyí tó bá gba ká náwó sí tó ná wa ní wàhálà tó ná wa ní fìtínà àìpè yẹn ní rikazo. So èyí táwa ń pè ní rikazi pé àwọn nǹkan olówó iyebíye táwọn èèyàn tọ́jú sí abẹ́ẹ̀lẹ̀ táwa wá túlẹ̀ kàn tá a náwó lé lórí ká tó túlẹ̀ kàn kan gbẹ́lẹ̀ lárí yajibu fihi al-khums. Èyí tá a bá rí nǹkan tá a bá rí á dá sọ́nà márùn-ún. Ìdá kan márùn-ún ẹ̀ ó ní ẹ̀tọ́ ọlọ́ọ̀bá Allah tá a fẹ́ yọ. Ìdá kan márùn-ún ẹ̀ ó la fẹ́ yọ. Fi qalilihi wa kathiri. Owó wa ní pé kílò báyìí ló gbọ́dọ̀ jẹ́ o rárá o. Ó pọ̀ ni bó ṣe kéré ma bó ṣe pọ̀ sí bó ṣe kéré ma a wà pín sọ́nà márùn-ún. Ìdá kan márùn-ún yẹn la fẹ́ yọ lẹ́tọ̀ ọlọ́ọ̀bá Allah ń bẹ̀. Wala yushtaratu lahu al-hawl. A fẹ́ lo májẹ̀mú pé ó dìgbà tọ́dún kan bá lọ lórí ẹ̀ kó tó di pé a yọ. Wala nisab. A sì fẹ́ lo májẹ̀mú pé ó gbọ́dọ̀ tó yẹ báyìí kó tó di pé zaka ó wá jọ̀ràn èèyàn bẹ́ẹ̀. A fẹ́ wọdún. A fẹ́ wo iye kìló mélòó ló jẹ́. Kílẹ̀ rí lórí ẹ̀ ó ní ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní wa fi rikazi al-khumsu. Wa fi rikazi al-khumsu. Gbogbo àwọn nǹkan tán rìn mọ́lẹ̀ lásìkò jáìlì tẹ́yìn wá túlẹ̀ kàn tẹ́ rí ẹ̀dá sọ́nà márùn-ún ìdá kan márùn-ún ẹ̀ lẹ́yọ̀ zaka ẹ̀. Ó pọ̀ ni ó kéré ni ẹ̀yọ̀ zaka ẹ̀. Wa huwa fay'un yusrafu fi masalihil muslimina al-amma. Ìta bá rí yẹn àǹfààní gbogbo àwa mùsùlùmí ni o. Yóò jẹ́ nǹkan ọrọ̀ táwa mùsùlùmí ó máa jàǹfààní ẹ̀ tá a fi máa ranra wa lọ́wọ́ tá a fi máa ṣiṣẹ́ ẹ̀sìn. Wala yushtaratu an yakuna min malin mu'ayyan. Kì í ṣe májẹ̀mú pé ó gbọ́dọ̀ jẹ́ owó kan báyìí o. Sawa kana min adh-dhahab aw fidda aw ghayrihima. Gbogbo ń tá a bá rí ń bẹ̀ tó jẹ́ nǹkan olówó iyebíye. Àǹfààní gbogbo àwa mùsùlùmí pátá ni o. Wa yu'rafu kawnuhu min dafa'in al-jahiliya. Báwo la ṣe mọ̀ pé àwọn jáìlì nígbà tí Islam ò tí ì dé ni wọ́n rìn mọ́lẹ̀ àbáwọn nǹkan jọ̀hún tí wọ́n ti rìn mọ́lẹ̀ ni báwo la ṣe mọ̀ àmà bí wujudi alamatil kufri alayhi. Tàbá ti rá àwọn àpẹẹrẹ pé àwọn àpẹẹrẹ kèfèrí rèé o. Ka kitabati asma'ihim bóyá ara àwọn orúkọ wọn ni wọ́n kọ orúkọ sáwọn nǹkan góòlù tí wọ́n rìn mọ́lẹ̀ láàrin orúkọ kèfèrí lára ẹ̀. Wa nakshi suwarihim àbí pé wọ́n ya fọ́tò wọn sínú ẹ̀ tara àwọn fọ́tò wọn lára rẹ̀ àti mọ̀ pé tọ̀ nígbà tí Islam ò tí ì dé àwọn nǹkan táwọn kèfèrí tọ́jú sábẹ́ ẹlẹ̀ òun làwọn eléyìí. Eléyìí tá ṣàlàyé ìlà ń pè ní arrikaz. Wa amma al-ma'adin ẹ̀rí nǹkan ọrọ̀ ọlẹ̀. Àwọn nǹkan tọ́lọ́ọ̀bá Allah gan tọ́jú sínú ilẹ̀.
fahuwa kullu ma tawallada minal ardi min ghairi jinsiha ó ní gbogbo nǹkan tí ilẹ̀ bí tí ẹ ṣe ìranlẹ̀ gẹ́gẹ́ bí epo rọ̀bì inú ilẹ̀ láti rí àwọn góòlù ń gbà míì wọ́n máa rí nínú ilẹ̀ uranium wọ́n máa rí nínú ilẹ̀ àwọn nǹkan olówó iyebíye tọ́lọ́ọ̀bá Allah tọ́jú sínú ilẹ̀ tó yẹ pé ilẹ̀ náà ló bí àwọn nǹkan yẹn jáde nínú tọ́lọ́ọ̀bá Allah fi síbẹ̀ laysa nabatan tí è ṣe àwọn nǹkan irúgbìn o àsọ nǹkan èso àti nǹkan kóró láwọn nǹkan olówó iyebíye bí nǹkan ọrọ̀ tí ń bẹ lábẹ́ ẹlẹ̀ àwọn nǹkan yẹn ó là ń pè ní al-ma'adin sawa kana jariyan ó lè jẹ́ yìí tí ń sàn nǹkan tí ń sàn kanaft gẹ́gẹ́ bí epo núulẹ̀ epo ẹgbọ́ pé àwọn ìlú báyà àwọn lépo epo yẹn inú ilẹ̀ ní bẹ̀ ọlọ́ọ̀bá Allah ló tọ́jú ẹ̀ síbẹ̀ ọlọ́run ló fún wa ẹwà túlẹ̀ kan ọlọ́ọ̀bá Allah ló fún wa nínú epo yẹn náà ni wọ́n ti yọ epo tí oríṣiríṣi mọ́tò ń lò nínú ẹ̀ òun náà tún ti yọ gáàsì náà yọ gbogbo ẹ̀ nínú ètò ọlọ́ọ̀bá Allah ni nínú ilẹ̀ jamidan àbí ètò ẹ̀ ṣe nǹkan tí ń sàn kalhadid abẹ́ẹ̀lẹ̀ náà láti ń kan irin àbí ń ta fi ń ṣe irin wan nuhas àwọn ayọ́ àbí nǹkan ta fi ń ṣayọ́ wad-dhahab àwọn nǹkan góòlù wal-fidda àwọn nǹkan fàdákà gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá Allah ló fi sínú ẹ̀ òun ló fi sínú ilẹ̀ bàbá ti wá rí fatajibu fi az-zakatu bil ijma bàbá rí ayọ̀ zakayo nǹkan ọrọ̀ ọlẹ̀ tọ́lọ̀ ń fi síbẹ̀ à ń yọ zakayo pẹ̀lú àpapọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ ìta sì yọ ń bẹ̀ òun náà ní ìdá kan márùn-ún ẹ̀ li umumi nususil waridati fi ujubi zakati fil khariji min al-ard látara ẹ̀rí tó wá nípa pé gbogbo ohun tó bá jáde láti inú ilẹ̀ láwọn nǹkan irúgbìn ni nǹkan èso ni nǹkan oníkóró ni àbáwọn nǹkan tọ́lọ́ọ̀bá Allah fi pamọ́ sínú ilẹ̀ gẹ́gẹ́ bí ọrọ̀ ọlẹ̀ àwọn àyà tá kà fúnra wa òun náà ló kó gbẹ̀ sínú pé ya ayyuhal ladhina amanu anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí ọlọ́ọ̀bá Allah ẹ̀yin mùmíní tẹ́ ń tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bá Allah bọ́lọ̀ ń bá pààyín láṣẹ olè ń ṣe bọ́lọ̀ ń bá lẹ́ẹ̀gbọ́rọ̀ dédí nǹkan bá ẹ̀ ń jìnà sí anfiqu àṣẹ lélẹ́yìí nínú àṣẹ tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé lélẹ́yìí anfiqu min tayyibati ma kasabtum dáadáa ń tọ́lọ́ ọba Allah ṣe nínú iṣẹ́ yín nínú dáadáa tẹ́ rí nínú tẹ́ ṣe tọ́lọ́ ń fàṣẹ sí tó fàlùbáríkà sí anfiqu ẹ̀ná nínú ẹ̀ wa mimma akhrajna lakum min al-ard gbogbo ń ta mú jáde fún yín nínú ilẹ̀ irúgbìn ló jẹ́ ni àbí nǹkan ọrọ̀ ọlẹ̀ ẹ̀ná nínú ẹ̀ ẹ̀yọ zaka nínú ẹ̀ ẹ̀yọ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá Allah nínú ẹ̀ kọ́lọ́ọ̀bá Allah kó jẹ́ ká ní agbọ́yé ẹ̀sìn jù báyìí lọ. eléyìí ni àlàyé tó ní nǹkan ṣe pẹ̀lú bá a ṣe ń yọ zaka nǹkan inú ilẹ̀ nǹkan àgbẹ̀ ni èyí tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ àbáwọn nǹkan tó já sí pé nú ọrọ̀ ọlẹ̀ tọ́lọ́ọ̀bá Allah tọ́jú síbẹ̀ bá a ṣe ń yọ zaka ẹ̀ ní nílànà tọ́lọ́ọ̀bá àti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́ọ̀bá Allah kó jẹ́ wúlò fún wa àwa tá a sọ àtẹ̀yìn tẹ́ gbọ́ subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar. Walillahil hamd, Allahu akbar, Allahu
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم